Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo tẹ́ bá ti ń gbọ́ wa ní orílẹ̀-èdè àgbáyé. Ẹ kú ojúlọ́nà sinimá kan tí ó lálẹ́ wò tí a sì ti mọ̀ káàkiri àgbáyé. Sinimá yìí lékè nkà, ó gba akọgbè. A pe orúkọ sinimá yìí ní Inspector JJ. Inspector JJ apá kejì, ó jẹ́ sinimá kan tó jẹ́ àgbéléwò. Gbogbo ẹ̀yin olólùfẹ́ sinimá yìí tẹ́ ti wo apá kìíní, apá kejì ti wá jáde o. Ẹ má ṣàì gbàgbé láti tẹ subscribe button fún àǹfààní láti máa rí sinimá wa wò lóòrèkóòrè. Ẹ má ṣàì gbàgbé láti tẹ aago tó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button fún àǹfààní láti jẹ́ ẹni àkọ́kọ́ tí ó máa wo sinimá wa nígbà tí ó bá jáde. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Orúkọ tèmi ò yí padà o. Èmi náà ni ọmọ yín tí ẹ mọ̀ dáradára, olólùfẹ́ yín, ọmọ aláyọ̀. Ó dìgbà kan náà, a kí yín.